láyé a ò ní sọ síta ẹ gbọ́ láyé a ò ní sọ ṣe ò bá wà gọ̀ ni bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rèé a ní ṣe nǹkan tẹ́ sọ a ò ní ṣe nǹkan tẹ́ fẹ́ yẹ̀yẹ́ ó kẹ́ ẹ̀rù pa gọ̀ ẹ̀rù bá wà gọ̀ dídí ilẹ̀ pè wá ṣe é believe pé àwọn tó kàwé pọ̀ láàrin wa right dey play you are gonna learn the hard way you are gonna learn gẹ́gẹ́ bí àṣà very dark man honey you will learn you will learn ẹ̀yin ènìyàn mi ṣe rí fídíò tí mo ṣe láti ọmọ Yorùbá inú mi dùn mo rí bẹ́ẹ̀ ṣe ń comment bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti ṣe so èso oore báyìí tí n bá sọ pé náà ń jó lórí omi ẹni kí n máa fi lọ kéwú ẹ̀wà Nigerian government gan ti ń dọ́gbọ́n bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi ń sọ allegedly ṣẹmọ̀ agbọ́dọ̀ fà allegedly sí torí òyìnbó wọn tó kọ tó ṣe pẹ́ńsùlù kọ òun náà ló ṣe rèézà nǹkan lè sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ allegedly ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀ ṣèbẹ́ gbọ́ àwọn àṣírí ọ̀rọ̀ kan tó jáde lánàá mi mọ̀ bóyá yìí ò tí gbọ́ tẹ́ẹ̀bà yìí tí gbọ́ wá gbé sí létí ṣé àsọ fún yín UK fún ara ẹ ti jẹ́ ju Nàìjíríà yes ẹni pé ní kó tó di pé bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fèrí tabaare nìkan ni àwé ni ládé tàtàtàtàtàtà Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin ọmọ Yorùbá mo kí gbogbo wa kú oríire ẹ máa share fídíò yìí Nigerian government ti bow for pressure ọmọ pàṣẹrè ẹ̀yin kọ̀ọ̀kan tẹkọ̀ọ́ wò pé jẹ́ kí a ṣàgbọ́n nǹkan tó ń sọ ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ túmọ̀ nǹkan tá a ṣe ní Saturday tó kọjá yẹn kábíyèsí Elédùmarè tẹ bá mọ̀ nǹkan tá a ṣe ni ní máa gba àwọn wèrè yẹn gbọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kó tó di pé bàbá wa lọ sí UK ni à ń gbọ́ kí n sọ pé à ń gbọ́ bẹ́ẹ̀ ni à ń gbọ́ gbogbo eré ni Nigerian government sá pé kó má jẹ́ kí wíwá wa sí UK yẹn possible wọ́n gbìyànjú gan wọ́n sáré bọ̀tọ́ lọ jù wọ́n lọ àìmọye àwọn èèyàn tó dínà ní visa nítorí pé Yorùbá àwọn wà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ ṣe rálì yẹn gan 80 to 85% wọ́n wà ní UK tẹ́bá wò dáadáa ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n apply for visa ní oṣù tó kọjá yìí most of them were denied they wọ́n believe pé everybody first storm bí rally yẹn which is definitely truth àìmọye àwọn èèyàn wa hundreds of people more than 500 la gbọ́ pé allegedly pé wọ́n deny visa wọn ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀ UK fún ara ẹ̀ ó ti jẹ́jú wọn because wọ́n believe pé báwọn ṣe jọ ń ṣe pé bóyá UK máa lo agbára láti má jẹ́ kí rally yẹn hold kò dẹ̀ sí nǹkan tó ń bà wọ́n lẹ́rù tó kọjá wípé wọn ò mọ̀ nǹkan tó wà nínú lẹ́tà yẹn they don't know what is inside èmi sọ fún yín lẹ́nìí n tó wà nínú lẹ́tà yẹn it is a diplomatic letter a very powerful letter Nigerian government ti ń sa gbogbo agbára púpọ̀ sáìdé káwọn ti ẹ̀rí kan tó wà nínú ẹ̀ torí ẹ̀lẹ́ ṣe èyí tá a ṣe ń gbọ́ pé wọ́n lọ intimidate àwọn envoy wọn àwọn representative UK ní Abuja wọ́n lọ alẹ̀ máwọn yẹn UK ti jẹjú wọn lóòótọ́ United Kingdom lè ní tiwọn lọ́wọ́ but wọn kì í fi òfin wọn báyàn ṣeré òfin ìlú wọn ò fààyè gbà ń pé kéèyàn wá fẹ́ òun hàn as a matter of fact mọye kọ́ńtírì tó máa lọ́n fẹ́ òun hàn ní UK ni ibẹ̀ yẹn nìkan lẹ́rù pa lọ ní akọni ká máa fi hàn yín lẹ́yọ kọ̀ọ̀kan ní ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀ mo sọ fún yín Ọlọ́run dẹ̀ ṣe gbogbo ilẹ̀ ti gbọ́rọ̀ lẹ́nu bàbá Professor Banji Akíntóyè lánàá bó ṣe rí yẹn gan ló ṣe sọ nísìnyí báyìí
iṣẹ́ tẹ̀ ń ṣe kò tí tán o. Tẹ́ bá rántí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, Ọlọ́run ló sọ pé kí wà náà foundation member ẹ̀. First meeting tó kọ́kọ́ ṣe fún Yorùbá Nation, I was there. Torí àwa ti ń pariwo kí Yorùbá Nation gan tó bẹ̀rẹ̀ ìyẹn ti tẹ́rà yìí. Ìgbà tá a lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ àwọn àfáà tá a ṣàdúrà sí gbogbo ẹ̀, tá a lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe, tá a lọ bọ́ gbogbo àwọn òòṣà tó wà lẹ̀ Yorùbá codedly, àyàfi àwọn díẹ̀ tá a ṣe. Tí bá dẹ̀ rántí gan, èmi nìkan ni mídíà tó gbé yẹn gbà yẹn. Nígbà yẹn kò ìdìbò tí sí mídíà ọ̀kan lé. Ìgbà yẹn gbé èmi gan ọ̀tọ̀ lórúkọ tí mò ń jẹ́, ìsinyìí ni mo ṣọ̀tì ẹ̀. Now àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ti sọ fún wa, wọ́n ní tó bá kun tíntínní kí kọ́kọ́rọ́ tá máa fi ṣílẹ̀kùn wọlé kó tẹ̀ wá lọ́wọ́, á dàbí pé kó sọ̀nà bẹ́ẹ̀ mọ̀. Ẹ wo lẹ̀ wọ ẹnu ọkọ́, ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ pé ìyá tíṣà láàjẹ́. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀. Gbogbo bí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ṣe ń japo owó báyìí torí pé wọn ò mọ̀ nǹkan tó wà nínú lẹ́tà yẹn, wọn ò mọ̀ nǹkan tó contain. Wọ́n wá ń lo gbogbo àwọn strategy tó máa ń lò tẹ́lẹ̀ tá a máa sáré máa da ọ̀rọ̀ lẹ̀. Wọ́n wá òun ni strategy tẹ̀rí tí wọ́n lò ní àná àtijẹ́ta yìí, tí wọ́n pariwo pé UK government ò endorse nǹkan tá a sọ. Báwo lọ sí fẹ́ endorse ẹ̀? Àwa la endorse pé a fẹ́ jáde la gbé lọ bá wọn. Wọ́n mọ̀ọ́mọ̀ lo òyìnbó láti fẹ́ fi da orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí. Kí ni endorse? Kí ló fẹ́ endorse? Ju pé ká submit nǹkan fún ọkọ dẹ̀ they only receive it. Àwa làwa endorse nǹkan tá a kọ tá gbé lọ bá wọn. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀ o, ẹ fọkàn balẹ̀ o. Fọkàn balẹ̀ yàtọ̀ sí mi lókàn o, nínú ẹ fọkàn balẹ̀. Yorùbá Nation ti wọlé dé. Now ohun tí a wá fẹ́ jẹ́ kẹ́ ṣe rí ìdí tí mo ṣe ní kẹ́ máa kọ sí comment section wípé Chief Sunday Igboho and Professor Banji Akintoye are our only representative. Ìdí àtìtúmọ̀ ẹ̀ ni wípé àwọn olórí burúkú kan wọ́n ti kó wọn jọ nísìnyí, wọ́n ti ní kó máa fi lẹ́tà ránṣẹ́ sí gbogbo àgbáyé pé àwọn ò mọ bàbá Professor Banji Akintoye àti Chief Sunday Igboho. Bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ rèé àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá, àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀ yìí ti gbé wọn dìde láti wá persuade wa, láti wá bẹ̀ wá, láti wá calm wa down. Ṣé ìtẹ̀rí wa ṣàdàbẹ́ni tí wọ́n lè calm down? Nǹkan ti bàjẹ́ kọjá ká náà fẹ́ dákẹ́. Àkọ̀jílọ̀ sọkọ̀ òru kan tá sọ pé a fẹ́ lọ. Ẹ wò gbà tẹ́ tí ń ṣe nǹkan tí ẹ ti ń ṣe ìbọ̀. Ẹ wò gbà tẹ́ tí ń ṣe bọ̀. Ó ní nǹkan bí ẹbí mẹ́ta ni mo fẹ́ ṣàlàyé fún yín lèyí. Eléyìí kọ́ jẹ́ fẹ́rẹ́fẹ́. Ó sì láwọn nǹkan kan tí mo fẹ́ ṣàlàyé fún yín. Ṣé rí diplomatic letter tí bàbá wa Professor Banji Akintoye tí wọ́n kọ lẹ́yìn tí gbogbo àwọn ọmọ Yorùbá ta sunkún lọ bá wọn, tí wọ́n gbé fún Chief Sunday Igboho, tí Chief Sunday Igboho lọ submit ní United Nations. Now ibi tí iṣẹ́ fídíò yìí wà ní wípé torí fídíò eléyìí náà ó níbi tó lọ, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé diplomatic letter ta fi ránṣẹ́ gbogbo ọmọ Yorùbá ló kọ. Ẹ gbọ́ diplomatic letter tí a kọ, ẹ máa bá wa kọ sí comment section wípé lẹ́tà tí Chief Sunday Igboho submit o, gbogbo ọmọ Yorùbá pátápátá ló fọwọ́ sí. Torí pé àwọn wèrè kan ti dìde báyìí, káwọn àgàgàjẹ́rẹ́ àrùn fún, káwọn tó jẹ́ pé tí wàhálà bá dé báyé wọn, tó bá ti lè sọ gúgúrú ẹyọ kan péré sí wọn báyìí, gbogbo ìṣòro wọn ti tán. Mọyé ọmọdún bàbá Akintoye ni orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló kù tí bàbá yẹn dúró dé. Làwa ṣe ń bẹ Ọlọ́run pé tó bá tiẹ̀ jẹ́ òmìnira kìíní ìlú máa ṣojú bàbá yìí, kọ́lọ́run fún wọn ní ẹ̀mí gígùn àtàlàáfíà láti lè nu àsíá Yorùbá Nation yẹn sókè. Mi ò rókú wò wọ́n, àgbàlagbà ni wọ́n, gbogbo yín náà lẹ mọ̀. Kọ́lọ́run lè yẹ kó ṣojú àwa tá à ń pariwo yìí náà. Kó má jẹ́ pé tẹ́ bá máa gbà ẹ̀ wá ní ẹjẹ́ àfi fúláwà kan fi dúró fún máa lágbára Ọlọ́run. Ìwé ò ní jẹ́ ìpín tèmi, kò lè ní jẹ́ ìpín ẹ̀yin tẹ́ ẹ̀ fi tọkàntọkàn tẹ̀lé wa.
tí ò ń ṣe pé ẹ̀ ń tẹ̀lé wa láti lè máa twist ọ̀rọ̀ tá a bá ń sọ, because tí mo bá ń ṣe program báyìí nothing less than 100 journalists ló máa ń wà lórí channel mi, nothing less than 50 bloggers ló máa ń wà lórí show mi. Wọ́n wá máa twist ọ̀rọ̀ yẹn káàkiri ohun tẹ́ bá gbọ́ lẹ́nu máa bí reality ni. ṣèlẹ́ pé bàbá wa Láyọ̀mí Kóìkì náà sọ UK lè ní àwọn nǹkan tí wọ́n ń ṣe o, but on this one UK ò kì í fojú òfin wọn balẹ̀. Nigerian government gbìyànjú, ṣùgbọ́n UK government is one of the most civilized government in the world. Ó wà lára àwọn government tó wà civilized jù. Now mo wá fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún wa, àwọn ọ̀rọ̀ tó ṣe kókó, tó ṣe kókó, tó pọn dandan, àti bí bàbá wa Professor Banji Akíntóyè bí wọ́n ṣe fi wá lọ́kàn balẹ̀. Òkò oríṣiríṣi àwọn nǹkan ẹ máa gbọ́ nísìn. Now ǹjẹ́ mọ̀ pé àwọn politician ilẹ̀ Yorùbá ti ń sáré kiri ṣá, wọ́n ti ń sáré ẹ máa gbọ́ nísìn. Ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn, ẹ jẹ́ ká dé ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone, yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá Aba bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́, Láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yín ọ̀tá rẹ ló kọ́ lọ́wọ́. ẹ káàbọ̀ padà yé ènìyàn wa now Láàólá bitter tea nìyẹn ẹ pè wọ́n kẹ́kọ̀ọ́ sí wọn ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá ké tàbí tó lè pẹ́ lórí ẹ̀ tó lè kọlẹ̀ gbọ̀ngbọ̀n pé Láàólá bitter tea ìwọ tó bá dẹ̀ fẹ́ di pé bàbá Máyégún nọ́mbà àwọn méjì ti wà bẹ́ẹ̀. Now back to our issue. Mò ń sọ̀rọ̀ àwọn Yorùbá politician lọ tẹ́lẹ̀. Ẹ̀yin ènìyàn wa bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn olóṣèlú Nàìjíríà wọ́n ti ń sá korobá ẹ gbọ́ wọ́n ti ń sá korobá káàkiri lórí bí wọ́n ṣe lè stop nǹkan tá à ń ṣe. Ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi dáadáa mo sọ̀rọ̀ fọ́nbà kan but àwọn tí wọ́n dìímú àwọn tí wọ́n dẹ̀ kà kún eré àmàbíyà ìròyìn ẹlẹ́jẹ̀ kíníkan tó tẹ́ bá ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni let's come to look at this. Mo sọ̀rọ̀ kan ní bí abi 3 months ago mo ní ọ̀gbẹ́ni kan wà tó ń jẹ́ Matthew Cars tó dúró tì wá gbágbágbá ó wà nú àwọn tó jẹ́ pé ó dúró èṣù pésẹ̀ ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró yá ṣé mo tó mo sọ gbà yẹn mo ní nǹkan tí àwọn international communities
tí wọ́n sọ fún àwọn ìjọba Nàìjíríà ni wípé àìdá kẹjẹ kọ́ lọ tàbí ẹ wá nǹkan tí ẹ lè fi pa wọ́n lẹ́nu mọ́. A gbọ́ allegedly pé kọ́ wá nǹkan tí wọ́n lè fi pa wá lẹ́nu mọ́, bóyá kọ́ sọ gúgúrú sáwà náà, wọ́n dẹ̀ mọ̀ pé àwa àṣetán àti jẹ gúgúrú, tàbí kí ni kí wùtọ́ ṣe fún Nnamdi Kanu kọ́ gbé pamọ́. But trust God, wọ́n máa fi wálẹ̀ ni, wọ́n máa fi wálẹ̀ ni, torí pé iná ti jó dórí kókó, torí pé UK government allegedly UK government torí pé wọ́n gbọ́ sí bàbá Tinubu lẹ́nu ń tọ́ ní kí wọ́n ṣe kọ́má tí gbogbo alágbọ́ lẹ́nu bàbá wa Professor Banji Akintoye náà wípé wọ́n ń gbìyànjú láti stop wíwá wa sí UK powerful diplomatic letter tí a fẹ́ submit fún wọn. Kí ni wọ́n ṣe? Wọ́n sáré lọ káwà tó débẹ̀, wọ́n lọ tẹ́lẹ̀ lẹ̀ pé bóyá àwọn yẹn ò ní gbà lọ́wọ́ wa. But to my greatest surprise kò tiẹ̀ yà mí lẹ́nu tó wọ́n lọ́rùn ṣẹ̀ máa gbèjà wa, tó wọ́n lọ́rùn ṣẹ̀ máa ṣe kọ́ mèrè fún àwọn ọmọ Yorùbá. So kò kì í ṣe nǹkan tó yà mí lẹ́nu. Àwọn UK parliament, àwọn UK government wọ́n yarí pátápátá pé kò jọ pé àyàfi tẹ́ bá lè ṣe kọ́ máa wọlé, tọ́ bá ti lè wọlé, tọ́ bá fún wa máa gbà á. Yá Ọlọ́run dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n organize kìíní yẹn kìíní UK ló wà. Lára ṣíṣe wọn náà ni ló fi jẹ́ pé wọ́n deny a lot of people ní visa, wọ́n deny wọn gan, wọ́n deny wọn gidi gan. But to God be the glory, ohun tá a fẹ́ ṣe ó bọ́ sí, ó yẹ wá kò yẹ lẹ̀. Ìbínú ẹ̀ ni bàbá Tinubu fi sá kúrò ní UK tí wọ́n fi lọ France, pé tí gbogbo nǹkan ìdá tiẹ̀ máa ṣẹlẹ̀ kò ní jẹ́gbà táwọn wà ń bẹ̀. Mo kí ìjọba UK fún yẹn, I salute them so much. Wọ́n ṣe débi pé ẹ̀rọ má jà fi gbọ́ ẹnu sọ̀rọ̀. Ọmọ Yorùbá ẹja máa bẹ̀rẹ̀ sí ní máa kí àwa kú oríire, ẹja máa kọ sí comment section wípé kò sí nǹkan kan tá a fẹ́ tó kọjá nǹkan tó wà ní petition yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ń bẹ̀ o, kò ń sọ̀rọ̀ à ń lọ nìkan ló wà ń bẹ̀ o, kẹ má lọ rò ó. N tó wà ní petition yẹn ó powerful, is a powerful diplomatic letter. Àwọn Nigerian government dẹ̀ retí pé ká sọ síta káwọn lè block ẹ̀. Mo sọ fún yín, mo lọ́pọ̀lọpọ̀ nǹkan àdísọ́ lórí afẹ́fẹ́ mọ́, kọ̀ máa rí ni, máa rí. Now ẹ jẹ́ kí lọ sí another point. Ẹni pé bàbá wa Professor Banji Akintoye wọ́n fi dá wa lójú, wọ́n ní ká má wọ́ọ̀rì, Ọlọ́run wà lójúṣẹ́. As a matter of fact, Ọlọ́run ti dúró tán tì wá. Ọlọ́run ṣe tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run wà ní padà lẹ́yìn wa, ó gbẹ̀yìn tẹ́ wa pẹ̀lú wa. Ẹ máa kọ sí comment section wípé all what you want is freedom. Ẹgbẹ́ máa kọ sí comment section pé ohun tí àwọn bàbá Akintoye sọ yẹn o, gbogbo ọmọ Yorùbá ló sọ. Lẹ́tà tí wọ́n mú wá yẹn, gbogbo ọmọ Yorùbá ló sọ. Gbogbo àwọn nǹkan burúkú tẹ̀yìn náà bá mọ̀ tó ń ṣẹlẹ̀ sí wa nínú Nàìjíríà, bí ó ti ṣẹlẹ̀ sí ẹrí ni o, òun fetí gbọ́ lórí afẹ́fẹ́ ni o, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section torí pé ó níbi tí fídíò yìí náà ń lọ. Ẹ gbọ́, ó níbi tí fídíò yìí ń lọ. Once again, ẹ má gbàgbé, on the 24th of this month, Chief Sunday Igboho máa wà ní Germany live and direct. À ń retí gbogbo ọmọ Yorùbá tó wà ní gbogbo the whole of Germany, France, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tẹ́ wà ní continent kan náà pẹ̀lú Germany, kò sí ọ̀ tó stop gbogbo wa from going there. Kódà gan Saheed Òṣùpá ló ń bọ̀ wá play, tó jẹ́ ọ̀rẹ́ bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n jẹ́ kórìkòsùn. Èèyàn máa ní Dr. Saheed Òṣùpá, èèyàn ní àdúró ti níjọ́ tó ju ogun le. Nínú gbogbo àwọn tó ń ṣe tíátà tó ń kọrin tó ń ṣe mú fẹ́ ṣe gbogbo ẹ̀,
Òṣùpá dúró tán wọ́n ọ̀pọ̀ náà o but Saheed Òṣùpá dúró tán tó bá sọ pé a dúró ti níjọ́ tó ju ogún lé wọ́n dúró tán èèyàn ni wọ́n. Now kí n tó bọ́ sí orí sẹ́kọ́ǹtì tí mo fẹ́ torí nǹkan mẹ́ta ni ẹyọ kan ni mo sì sọ látàárọ̀ yìí. Now ẹ̀yin ènìyàn wa mo sọ fún yín ẹ support wa ẹ má wò mí níran àwọn gájẹ́ẹ̀tì tá a ní ẹ má wò mí níran kẹ̀yìn nínú ẹ̀wù ṣé mo ṣe ń fọwọ́ tẹ fóònù lẹ́ẹ̀mẹwàá yìí ó má bàbá jẹ́ yìí sóhun ló dáa. Bàbá kan náà tún ti pè mí tí wọ́n ti promise mi ní fóònù but mi ti gbà báyìí. As a matter of fact ká ní di fóònù bíi mẹ́ta sí ká máa fi kan gbé Instagram ká máa fi kan gbé Twitter ká máa fi kan gbé TikTok ẹ mọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a dẹ̀ fẹ́ rà àwọn tripod stand bíi mẹ́ta sí mẹ́rin ẹ má wò wá àwọn ọmọ Yorùbá ẹ má wò wá àwọn Oòduà àgbòwà kò ní gbé ọ̀dàlẹ̀. Now màá bọ́ sí second page. Ẹ̀yin èèyàn wa ìkan nínú àwọn àgbà amòfin lọ́ọ̀yà tí Nigerian government gbé dìde tí wọ́n fẹ́ lò but tó padà sound stupid tóun fún ara ẹ̀ padà sọ̀rọ̀ bẹ́ni tí ó lọ́pọlọ tí ó ní làákàyè. Ẹ jẹ́ n play nǹkan tó sọ jáde màá máa jẹ́ kó máa sọ̀rọ̀ màá máa analyze ọ̀rọ̀ ẹ̀ díẹ̀ bí kó ló máa fi ṣèjú márùn-ún lọ. Amòfin àgbà Monday Ubani ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Amòfin àgbà Monday Ubani SAN ti sọ pé olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ìgbòho tó ń fi àkókò rẹ̀ ṣòfò lásán lórí ìwé tí ó kọ sólótú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì láti dá sí ọ̀rọ̀ ìdásílẹ̀ orílẹ̀-èdè ẹ̀yà Yorùbá lópin ọ̀sẹ̀ tó. Ẹ wá Lawyer Monday or whatsoever you are called face your life leave we Yoruba people alone. What is your own problem? If our father Chief Sunday Igboho is wasting his precious time, how did that affect you? Tẹ́bádẹ̀ wo orúkọ ẹ̀yẹ gan mi ò gbọ́mọ Yorùbá ni. What is your problem? Did Chief Sunday Igboho complain to you? Mo fẹ́ kẹ́yìn yẹn wá mọ̀ kankan ṣe rí gbogbo àwọn tó ṣe rí kẹni tẹ́ ń wò yìí lára àwọn tí wọ́n ti jáde ni inú ẹ̀ gbọ́rọ̀ tó ń sọ ó ń sọ̀rọ̀ lẹ́nu ó dẹ̀ ń létí Chief Sunday Igboho fáyọkù wọn ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n lẹ̀ àkókò yín lọ́ fi ń ṣòfò ní àbí táwọn ọmọ yín. Why can't you just face your own life? We the indigenous people of Yoruba land we send Chief Sunday Igboho ẹ máa kọ sí comment section bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tí Chief Sunday Igboho bá ṣe tí wọ́n ti ṣe sẹ́yìn ni o tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni o àwa ọmọ Yorùbá là ń ṣe. I don't think that is I don't think that is your business. Go and get something doing, man. Ọjọ́ ní Ajíjàngbara ọmọ Yorùbá ni Ìgbòho ṣàkọ̀wé sí olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì lórí ọ̀rọ̀ ọ̀hún àmọ́ amòfin àgbà Ubani sọ fún BBC Yorùbá wípé bóyá Ìgbòho fẹ́ káwọn ènìyàn mọ̀ pé òun ṣiṣẹ́ tí wọ́n gbé lòun lọ́wọ́ ló jẹ́ kó gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Èwo wá ló kàn wọ ẹ̀yin náà wò mọ́ndé ń bá ṣé èèyàn rí ló ń jẹ́ bá ní I don't even know how to pronounce it. How is that your problem? Ó sì ń rìn yìí ni ṣèbẹ́ tí ń gbẹ́gbọ́n bẹ̀bẹ̀ ẹ sì máa jáde tẹ máa sọ síta tí gbogbo ayé mọ̀ pé ẹ̀ ń bẹ̀bẹ̀ ni oh my goodness, how is that you guys problem? Tẹ bá mọ iye àwọn àgbààgbà tí wọ́n ti pè mí tẹ bá mọ iye àwọn tí wọ́n ti pè mí must be pé Ìgbòho nífẹ̀ẹ́ ìwọ náà ṣé láì kó máa gbìyànjú kó máa wá àwọn àgbà ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo èèyàn bá gbà ní òní gbà Yorùbá nation la fẹ́. Yoruba nation is what we want and we are going to get it. Read my lips, we are going to get it diplomatically. Níjà ẹni púpà tí àwa ti bẹ̀rẹ̀ ká gbébọn face because Yorùbá ni wá òun lára àwọn nǹkan tí yóò bá fi yàtọ̀ sí gbogbo ẹ̀yà nìyẹn. We are Yorùbás, ọmọ Yorùbá ni wá, ọmọlúàbí ni wá, we are humanitarians. We got it upstairs.
we got it upstairs. Nítorí o ní láti kọ̀wé sí ibi tí ó yẹ lórí irú ọ̀rọ̀ báyìí tí o bá ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá nítòótọ́. Rí i pé máa yí ẹdún náà ṣé máa yóò kò sí láyé látijọ́ yìí? Kí ló dé tó yẹ pé àwọn tó máa ń dì kí ló dé pé Nigerian government ò kì í wá àwọn tó rí wọn pé dáadáa kí wọ́n gbéṣẹ́ fún? Anyway, bóyá torí pé gbogbo àwọn tó rí wọn pé ò ní jẹ iṣẹ́ bẹ́ẹ̀ yẹn kẹ̀kẹ́ yìí wọ́n gbọ́ sọ tó ń sọ ìgbòho ẹni pé táwa bá fẹ́ jẹ́ kí Nàìjíríà pín ìwé ṣe bí ta máa send ìwé sí nìyẹn. Níbo ló yẹ ká send ẹ̀ sí Monday Obani ó gọ̀ ó fẹnu ọra? How is that your business? Ẹ̀yin ọmọ ojú ọ̀rọ̀ láàrí tí ń jáko àyà tí ó bá rí bẹ́ẹ̀ irú ẹ̀ wá máa sọ pé ṣé wọ́n fẹ́ kọ́ àwọn Yorùbá pọ̀tà máa ṣe ni? Gbogbo tí ṣe Sunday Igboho bá ṣe ilẹ̀ Yorùbá ló ṣe é. Gbogbo àwa Yorùbá dẹ̀ la wà lẹ́yìn wọn gbámgbám wámwám. Yeah, we sent him out. Ẹ máa bá mi kọ statement ẹ̀ náà sí comment section. We sent him to UK. The entire Yoruba land, the entire Yoruba nation, the entire Yoruba race. We sent him to 10 Downing Street, UK. We sent him there to go and submit the powerful diplomatic letter. We sent Chief Sunday Igboho there. Ẹ máa share fídíò ẹ máa pín kó máa lọ viral àbọ̀ ń kú lọ ní. Sure. Àwọn ọmọ Yorùbá gbọ́n, àwa ò ní gbẹ̀gbọ̀n, à ní gbé àdá, àwa ní nǹkan tó jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ̀ẹ̀mọ́ tó lọ fún wa ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá léèyàn ti máa wo èèyàn báyìí tẹ́jà bẹ́ẹ̀ gbẹ lára ẹ̀. Ilẹ̀ Yorùbá lógún ti máa bẹ̀rẹ̀ tí ìwòkó àdìdí á bẹ̀rẹ̀ ogun, igi àrèrí àdìdí á bẹ̀rẹ̀ ogun, igi àkókò àdìdí á bẹ̀rẹ̀ ogun. Kò pọ̀ létí táwọn igi igbó ọ̀pẹ̀ nǹkan wọ́n á dìde wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ ogun pẹ̀lú àwọn ọ̀tá wa. Ilẹ̀ Yorùbá ló wà. Òun la ṣe ń sọ fún èèyàn wa, ẹ má jẹ́ kó dọ́gbọ́n fi ẹ̀sìn irọ́ fi gba òtítọ́ ọwọ́ yín. Kò kìí ṣe pé Islam ò ṣe nǹkan tó dáa, Christianity nǹkan tó dáa ni, but títa àwọn Christian ti ẹ̀sìn sàn díẹ̀. Ẹ lọ wo àwọn tọ́lá àwọn gbé Islam dání. Ẹ má gbọ́ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá gbogbo ni wọ́n ń ṣe Islam òtítọ́. Ṣé rí àwọn tí wọ́n dé lọ́sàn gangan yìí tó ní Ìlọrin ṣe ilẹ̀ Yorùbá kìnìkan ṣé mú fún tí ìwò ṣé ìyẹn la fẹ́ pè ní mùsùlùmí gidi tó ń jà ní Palestine? O ò lè lọ bẹ̀, o ò lè wọ flight lọ Palestine kí o lọ máa bá wọn jàjà, tàbí gbogbo àwọn ẹbí ẹ̀ tó kójọ yẹn kẹ́ máa lọ sí Palestine. Ṣé bó sọ pé ọmọ ìyá ẹ̀ ni wọ́n? Ó wá dúró lẹ̀ Yorùbá, ó wá gbé flag Palestine dání, ó wá ránṣẹ́ sí Palestine, orí ẹ̀ ò pé. Àánú àwọn ọmọ kéékèèké tí wọ́n kó wà ń bẹ̀ yẹn ló ń ṣe mí, torí tí Israel bá bínú yàgbẹ́ tán tó bá ṣe tán sáàrin yín bẹ̀ yẹn tí gbogbo Ọ̀ṣun ò bá parẹ́ díẹ̀ ló máa kù. Àgbẹ̀ ń fàsìkò yìí pé attention Governor Adeleke, bàbá ẹ lajú yín, ẹ má jẹ́ kí olórí burúkú oníjẹkújẹ ọmọ àlè tó pe àìlè ní mufti wò àkàtì olúwo, ẹ tètè kọ́ṣọ́ wọn, kó má fa ogun wá sí ilẹ̀ Yorùbá. Tó bá fẹ́ sọ́pọ̀tì Palestine máa lọ sí Kaduna, lọ sí Maiduguri, lọ sí Kano, lọ Sokoto, lọ Katsina, lọ Zamfara, lọ Yola, lọ Adamawa, kó lọ gbèjà Palestine. Má kó wọn dọ̀ọ̀dọ̀ orí burúkú ẹ̀ bá wọn, ẹbí ṣìlà ń pariwo báyìí, Fúlàní ṣìlà sọ pé jí wa gbé, ẹ tún fẹ́ dá kí Israel sí, ọ ṣépè fún yín ni. Àwọn Saudi gan ò jẹ́ dúpẹ́, wọ́n sọ gbogbo Kàábà dé rú ni, ọ ṣépè fún yín ni. Mufti ọ ṣépè fún ẹni. Ṣó fẹ́ fi tiẹ̀ fi kó bọ́ wá nílẹ̀ Yorùbá ni? Ara kan tá à ń sọ rèé o, ṣọ́lọ̀ náà ló sì bẹ́yẹn. Ó kó àwọn ẹni ẹlẹ́ni jọ, òun fi wọ́n gba recognition before the international communities.
tí Israel bá bínú tó bá yàgbẹ́ tó bá yà á lẹ́yìn lórí orí gbogbo yín á pé. Ẹ̀sìn tó jẹ́ pé àwọn tó lẹ́sìn ṣe dáadáa, ṣùgbọ́n èèyàn oníjàgídíjàgan tẹ́ gba ẹ̀sìn yẹn nílẹ̀ Yorùbá bí tẹ́ gbà ní Nàìjíríà, ṣé bó ṣe ń ṣe lọ́hùn ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe níbí? Original Muslims Saudi ló wà, kò ń ṣèyàn alákatakítí ẹ̀sìn tẹ́ wà Nàìjíríà tẹ́ gba ẹ̀sìn jẹ́ fáwọn tí wọ́n ní. Bàbá Kéwúgba Góòdù ń pè yín, wọ́n kìlọ̀ fún yín, wọ́n ń ṣe gbogbo ẹ̀ ṣe bí olórí burúkú. Gbogbo nǹkan táwọn ms bàbá Kalon my husband ti fa kinní kan wọ́n ṣàpọ̀ bẹ́ẹ̀ gbogbo ohun táwọn guys yẹn ń sọ lè rí olórí burúkú ẹ̀yìn ilẹ̀ kọ́ọ̀sì ẹ̀ ṣàfẹ́ dalẹ̀ Yorùbá rú. Iṣẹ́ táwọn Fúlàní dẹ̀ gbé fún yẹn ní ìjẹ́ ilẹ̀ Yorùbá, wọ́n fi ẹ̀sìn fi kó wa lẹ́rú ni. Wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣe táwọn bàbá wa filẹ̀ fún wa, wọ́n mọ̀ pé tá a bá gbé dání Ṣàngó apàbàtà apàjọwọ́jọwọ́ etí ẹ̀. Ìwé tí ìfowó kọ sí yìí dàbí ìgbà tí ènìyàn kọ lẹ́tà ìfẹ́ sí olólùfẹ́ rẹ̀ ni o. Èwo ló wá kàn yín bẹ́ẹ̀? Mr. Lawyer, Mr. Sunday Mbanu, orí yóò pé o kẹrẹ ní sọ fún yín. How is that your business? You have the guts, the effrontery láti máa sọ gbogbo trash yìí lẹ́nu just because you want people to see it like something that is not relevant. Ẹ má jẹ́ fi ìbò pera mi lónìí, ó fẹ́ jẹ́ káwọn èèyàn máa rí bí nǹkan tí ò pọn dandan. My brother, you just failed. Bàbá yín Tinubu gan mọ̀ pé ibi tọ́rọ̀ Yorùbá lọ yìí a máa pín. Ọmọ olódò odò mọ̀, Jàgàbá mọ̀. Ẹ̀rẹ̀ tó jẹ́ káwọn ọmọ Yorùbá ká dúró sórílẹ̀-èdè tí ìṣẹ̀ tí màá yẹn ti jẹ́ vice, tí Mẹ́tawálé ẹni tó jẹ́ city governor Zamfara tó ń kọ̀ǹfàmù fún wa pé òun àtàwọn tó ń pàwọn èèyàn káàkiri wọ́n jọ máa ń jókòó ọjọ́ ń jẹ ọjọ́ mu, tóun fún ààrẹ fẹnu ara ẹ̀ sọ pé lóòótọ́ ni kò ń ṣòun nìkan lòun wọ́n bá wọn ṣe meeting, and you want us to be in that type of country, a country where we are not safe? Like seriously, you want us to keep mute? Like seriously, you just got it wrong. Amòfin àgbà Ọbáni ṣàlàyé wípé ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Gẹ̀ẹ́sì kò lágbára kankan láti ṣe ohunkóhun lórí ìgbà tí Sunday Igboho ń béèrè fún Ọbáni. Kí ló kọ́ ẹ̀? O ò sí láyé ńgbà tá a sẹ́ndì lẹ́tà sí gbogbo wọn. O ò sí láyé nígbà tá a fún president olórí burúkú aṣèré Buhari tá a fún ní lẹ́tà. Ṣó ṣe pín lórí ẹ̀? A dẹ̀ ti fún bàbá Tinubu náà pẹ̀lú àwọn ọ̀gbọ́n tó yẹ ká fún. They pretended not to see it, but trust us, a máa fi Yorùbá hàn yín. Ohun tó ń jẹ́ Yorùbá a máa fi hàn yín. Nílẹ̀ nílàkàyà wa nílàkàyà àwa gbọ́njú yìí lọ. Let's watch and see. Sọ pé ìbéèrè. Ẹ̀wẹ̀ má jẹ́ kí n play ọ̀rọ̀ olórí burúkú yìí mọ́. Now once again, fún ẹ̀yin tí ẹ bá sì fẹ́ support wa, we are still open for support. At least owó tá à ń wá ń sìn bí àbí 5 million. Tábà yọ 1 million tí bàbá wa kan fún wa tí ìfẹ́ dárúkọ torí wọn nífẹ̀ẹ́ kí wọ́n ṣe nǹkan fún èèyàn kí èèyàn máa sọ sáfẹ́fẹ́. Gbẹ̀gbẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá wa, ẹ kò ṣàdúrà fún wọn. Bàbá wa kan náà tuntun ti pè mí lánàá yìí tí wọ́n náà máa fún mi ní fóònù bọ̀ mí tí ì rí, tí mo dẹ̀ mọ̀ pé máa ṣe láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ni bí 3 sí 4 la need, táwọn bá rẹ ẹyọ kan èèyàn náà tún sì lè rà fún wa. Torí a ní láti tó now we have to make Masbi TV platform to be more wider. Kó má jẹ́ ìtẹ̀wà lórí YouTube àti Facebook nìkan lẹ́wọ̀n máa gbọ́. Gbogbo social media ni mo ti ní àdùsí. Fóònù tí mi èmi ni ò jẹ́ ń lè tán. Tẹ̀jọ̀ yìí fóònù tí mò ń lò yìí náà tó bá kú lè ní ají lọ́la, so kò pọ́n mi létó. Ara nǹkan táwọn òwe olóṣèlú fi wá sí ẹ̀yẹ́ nìyẹn, but Ọlọ́run jù wọ́n lọ. Fẹ́yìn tẹ́ bá fẹ́ bá wa sọ anything
tàbí fẹ́ fún àpò tẹ́lẹ̀ bí account number wa kẹ̀kẹ́ kò wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. ẹ̀yin tó bá dẹ̀ pé bóyá ẹ fẹ́ béèrè tẹ́ kò fẹ́ send owó sọ pé kí tẹ̀ má mọ̀ pé ìgbọ̀lẹ̀ fún mi kàìmọ́ àwọn tá a wá ń rí bẹ́ẹ̀ ìjọ mi báyìí màá kọ̀ yìí ní 5,000 10,000 kódà gan mo ti rí 100,000 rí tí mi mẹ́rin tó ṣẹlẹ̀ dọ̀là lọ́la yìí tí mo dẹ̀ ṣàdúrà fún wọn torí àwọn kan wà bẹ́ẹ̀ tó bá ṣorí wọn fẹ́ jẹ́ kí èèyàn mọ̀ pa àwọn ọlọ́run nìkan lọ́wọ́ fẹ́ kó sọ àwọn lẹ́sọ̀ọ́ wọn fẹ́ ká dúpẹ́ gan fún àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ lè support wa sórí GT bank account wa tó jẹ́ 021 41 68 704 021 68 704 021 41 68 704 for the last time 021 41 68 704 GT bank Williams Olúwatósìn Sàánú Olúwagbé àfọlẹ́gbẹ̀dà fẹ́yìí tẹ́ bá wù mí fún ìgbà àkọ́kọ́ ẹ like show yìí ẹ comment ẹ subscribe ẹ turn notification bell yín so that bàbá ṣe ń jùlẹ̀ báyìí ẹ̀yin lẹ kọ́kọ́ máa rí God bless you all.